Funke Akindele tó fẹ́ ṣe gbákejì gómìnà Èkó tẹ́lẹ̀. Allah. Ó ṣe fíìmù nísìn wọ́n pé wọ 1 billion ó ti ṣe ń tó ju 1 billion lọ. Allah. Islam al-mu'minu qawiyyun khayrun wa abu ila Allah min al-mu'mini da'if. Lọ́mọ kìíní kan dájú ayé ò sí fáwọn òjò. Ó lóun fẹ́ ṣe deputy governor at that age. Àwọn arúgbó ni wọ́n máa ń pa àwọn fẹ́ ṣe tẹ́lẹ̀. Ó ní courage. Ó jáde. Ó lóun fẹ́ dupò deputy governor. Ó dàbí ó wọlé. A time is coming tó ń gangan ò ní lẹ̀ mẹ́ni kankan mọ́. Tí ó jáde pé mi gangan fẹ́ ṣe governor tí ó sì rí governor Èkó sí. Allah. Sheikh Akeugbagold ti fohùn ránṣẹ́ o. Wọ́n ti fohùn ránṣẹ́ sí Funke Akindele. Wọ́n ti fohùn ránṣẹ́ sí Tafa Sego. Wọ́n ti fohùn ránṣẹ́ sí MC Olúọmọ. Gbogbo wọn ni wọ́n bá sọ̀rọ̀ lórí ipò, lórí tálẹ́ǹtì, lórí ọ̀rọ̀ béèyàn ṣe ń lo ilé ayé pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Kéèyàn máa rántí wípé gbogbo nǹkan tá èèyàn bá nílé ní tí ò bá ti tètè lò ó fún nǹkan tó dáa ńgbà tó bá yá ó di dandan kó expire. Bàbá yìí wọ́n fohùn ránṣẹ́ sí Funke Akindele. Wọ́n wá fi Oṣòdì Òkè wọ́n fi ṣàpèjúwe. Ẹ̀yin náà máa gbọ́ description bó ṣe lo Oṣòdì Òkè nínú fọ́nrán tí máa mú wá fún yín pé nígbà tó yá Oṣòdì Òkè gbogbo nǹkan tí ó dúró tó ń pè lóṣòdì Òkè gbogbo ẹ̀ ló máa wálẹ̀. Pé lóòótọ́ Oṣòdì Òkè ó fi gbogbo nǹkan tó ní tí wọ́n fi ń pè lóṣòdì Òkè ó fi tún ayé ṣe, ó fi túnra ẹ̀ ṣe. Ọ̀rọ̀ yìí wá bá Funke Akindele lórí pé bàbá yìí appreciate nítorí pé wọ́n rí pé ó wà courageous tó tiẹ̀ tún fi contest as a deputy governor tó tún fi jẹ́ pé fíìmù ẹ̀ tó tún wọ 1 billion naira. Ọ̀rọ̀ ìwúrí ńlá ni ọ̀rọ̀ yìí jẹ́ nípa Funke Akindele. Àwọn ohun kan ni wọ́n fi ránṣẹ́ sí MC Olúọmọ àti Tafa Sego. MC Olúọmọ tó ń lé ipò l'Àbújá àti Tafa Sego náà tóun fẹ́ take over pé káwọn méjèèjì kí wọ́n rántí pé ipò táwọn méjèèjì ń lé fúngbà díẹ̀ náà ni tó bá yá àwọn náà máa kúrò ńbẹ̀. Ọ̀rọ̀ pọ̀ tí bàbá yìí sọ lórí Tafa Sego, MC Olúọmọ àti Funke Akindele mo fẹ́ kẹ́ ẹ gbọ́. Welcome to Crossblog XTV. Remember to like, share and follow us. Ẹ já gbọ́ àwọn nǹkan tí bàbá yìí sọ nípa Funke Akindele, MC Olúọmọ àti Tafa Sego. Nínú àwọn onítíátà arábìnrin dáadáa kan ọlọ́njẹ́ kẹ́mi rògùn ọlọ́gbọ́n láàrẹ̀ jẹ́ bá mi ṣàlékún dáadáa fún ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mi fi yẹpẹrẹ wàláhì mo fi ṣàpèjúwe ni. Wọ́n ń pe obìnrin kan ní Oṣòdì Òkè. Ó dẹ̀ lo Oṣòdì Òkè yẹn ó fi achieve kò bọ́ra ẹ̀ sí òhù kò já igbá àyà ẹ̀ kò já síta wàláhì ó fi achieve láyé. Oṣòdì Òkè kò wá sí bó ṣe bò Oṣòdì Òkè lẹ́kọ̀ọ́ tó ní padà bó Oṣòdì ìsàlẹ̀. Allah. Oṣòdì Òkè kò tún máa dòṣòdì ìkejì bọ̀ báyìí àgbà tí ń dé. Bí kinní yẹn ṣe dúró tẹ́lẹ̀ náà kọ́ ni ó tún dúró mọ́. Àmọ́ ń gbà torí lò ó tètè fi achieve dáadáa. Ó fi achieve orúkọ, ó fi achieve orúkọ dáadáa láyé. Kò sínú àwọn tí ń jára wọn sí òòrùn, kò sínú àwọn tí ń sọ̀rọ̀ àsọ̀bàjẹ́ lórí íńtánẹ́ẹ̀tì. Ìtàn àwọn onífíìmù ilẹ̀ Yorùbá yóò máa rẹ́kọ̀dù pẹ̀lú ẹ̀rí tó sòdì. Oṣòdì Òkè tọ́lọ̀ fún wọn ọmọ bí wọ́n ti báyé jẹ́dé. Ẹnìkan ló lò tó fi sọ̀rọ̀ ẹ̀dẹ́ni tí ń rí jẹ tí ń rí mu tó fi gbé àwọn ọmọ ẹ̀dá yìí ògo kọ́lọ̀ mọ́ bàtà àwọn ọmọ ẹ̀dá. Oṣòdì Òkè tọ́lọ̀ fún wọn tí ọ̀fẹ́ kan bá jí díẹ̀ ọmọ tó ti bàjẹ́ ní ayé ọ̀sẹ̀ gbẹ́dẹ̀ ọ̀tá àbúrò ọ̀sọmọ ìyá méjì dọ̀tá ara wọn lọ́wọ́ Oṣòdì Òkè yìí náà Ọlọ́run ló mọ iye ọkùnrin tó ti fọ́ lójú. Oṣòdì Òkè yìí náà Ọlọ́run ló mọ iye ẹni ó ti sọ dólùsì. Oṣòdì Òkè yìí náà Ọlọ́run ló mọ ẹni ó ti gbàṣẹ́ lọ́wọ́ ẹ̀ nítorí ntọ́ranjú kankankan kò wá sí tó le kankankan tí ò ní padà rọ̀. Bọ́ bá ga òkè lónìí yọ padà deflate lọ tó bá dọ̀la ni. Ìdá bátìrì rẹ̀ wà fàájì tẹ̀lé mu wá. Wà òkú bá kúlù àfikọ̀tẹ́ sòkúnù. Wà òkú bá kúlù àfikọ̀tẹ́ sòkúnù. Mo appreciate Funke Akindele tó fẹ́ ṣe gbákejì gómìnà Èkó tẹ́lẹ̀. Allah. Ó ṣe fíìmù nísìn wọ́n pé wọ 1 billion ó ti ṣe ń tó ju 1 billion lọ. Allah. Islam al-mu'minu qawiyyun khayrun wa abu ila Allah min al-mu'mini da'if. Lọ́mọ kìíní kan dájú ayé ò sí fáwọn òjò. Ó lóun fẹ́ ṣe deputy governor at that age. Àwọn arúgbó ni wọ́n máa ń pa àwọn fẹ́ ṣe tẹ́lẹ̀. Ó ní courage. Ó jáde.
ó ló ń fẹ́ dupò deputy governor kódà bí ó wọlé a time is coming tó ń gangan ò ní lẹ̀ mẹ́ni kankan mọ́ tí ó jáde pé mi gangan fẹ́ ṣe governor tí ó sì rí governor yìí kò sí. It's a matter of time. tó o bá fẹ́ jẹ́ nǹkan láyé o gbọ́dọ̀ láyà dáadáa. ìdá Nísì máa gbogbo wà mọ́ kéré. nǹkan méje lọ́lọ́run fẹ́ kẹ́mi Olúọmọ kó mọ̀ látara tó ṣẹlẹ̀ yìí. máa sọ mẹ́ta ń bẹ̀ pé àkọ́kọ́ ntọ́lọ́run fẹ́ kẹ́mi Olúọmọ kó mọ̀ látara tó ṣẹlẹ̀ yìí ni pé Ọlọ́run fẹ́ kó mọ̀ wípé kò sí níyàn láyé. sí gbogbo àwọn tí ń sáré tẹ̀lé ọ tẹ́lẹ̀ náà ni wọ́n tún sáré wá nísìn. àwọn tó bá rí nísìn àwọn lèèyàn rẹ̀. àwọn sáré wá ti sáré lọ bọ́lọ̀ ń ṣe ṣètò ayé nu. ìkejì Ọlọ́run fẹ́ kó mọ̀ yìí pé kì í ṣe gbogbo ẹni abáṣọre fún náà ni ó fi mọ̀. téèyàn bá ń bẹ nípò ọlá bí afọ́jú lèèyàn máa ń rìn. àwọn nǹkan kan bẹ tó ti ignore àwọn kan bẹ tí wọ́n ṣe wàhálà pẹ̀lú ẹ tó jẹ́ pé ọlá ayé ò jẹ́wọ́ gan rántí ẹ Ọlọ́run mọ̀ fẹ́ràn ẹ létí tó lásìkò yí àwọn èèyàn fi sọ̀rọ̀ pé sọ́sẹ̀ nǹkan fún aládùúgbò bí ni sọ́sẹ̀ ló wàá fi ríran pé so mi ti rántí ṣẹlẹ̀ yìí mi ti rántí ṣẹlẹ̀ yìí nítorí ìjọ tágbára ńlá tí ń bọ̀ yẹn ó dé kó lè rántí àwọn ibi tó kù sí tó yẹ kó ṣe dáadáa sí. ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ MC Olúọmọ Ọlọ́run fẹ́ kó o tún súnmọ́ òun ju bó ṣe súnmọ́ òun jẹ́ tẹ́lẹ̀ lọ. ẹni tó bá wà lókè ayọ́pẹ̀ gẹ̀ ẹni ó bá wà lókè tó bá jábọ́ lára yọ̀gbọ́ gbìnlẹ̀. mo bẹ́ẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọ̀ jábọ́ kódà ọ̀fẹ́ ìjábọ́ torí ò tí ì kúrò nípò yẹn dì sí. bọ́ ọba tí ń kúrò ńbẹ̀ Ọlọ́run ti tún prepare omi sílẹ̀ àmọ́ lọ súnmọ́ Ọlọ́run ju bó ṣe tún súnmọ́ yìí lọ. gbogbo ayé lọ́mọ pẹ̀mí sí súnmọ́ lọ tó dáa ní sàrà ju bó ṣe dáa ní sàrà yìí lọ. má ṣoore títí kó gbàgbé ọ̀la má ṣoore títí kó gbàgbé Ọlọ́run rẹ̀ má ṣoore títí kó máa retí kẹ́dà ó dúpẹ́ oore majority ẹni tó lò ó dúpẹ́ oore wọ́n ti tán kẹ́rù lọ́dọ̀ ẹlòmíì oore tàná ẹ̀dá ti gbàgbé nítorí máa dámọ̀ ń jẹ lọ́wọ́ ni wọ́n mọ̀ ìyẹn ni ó jẹ ọmọ pé ọ̀sẹ́ ni ó fẹ́ràn yàn àfọ̀bà tó dáyàn àwọn tó bá kù lẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ̀ àwọn lèèyàn rẹ̀ tọ́jú wọn ṣe wọ́n dáadáa wọ́n múra sílẹ̀ tí ń bẹ lókè wọ́n jẹ́ bọ́ o àwọn èèyàn ń retí kó ọ̀tá ń retí kó bọ́ ìwọ ni kó tó ṣòkòtò ẹ sán bó orí ilé ayé ṣe rí nìyẹn kò sẹ́ni tó dáa tán láyé èmi ò dáa tán ìwọ náà dáa tán àwọn ibi tó kù sí taráyé ń pọ̀ǹtì sí ètò bá ṣe kọ̀rẹ́tì ń bẹ̀ tètè kọ̀rẹ́tì ẹ̀ kó tó dókè mo bí Ọlọ́run fún Mustapha Sego ó rí ìjọba yìí ṣe o àmín kò dẹ̀ ní yí ẹ lọ́wọ́ àmọ́ mọ kinní kan dájú gbogbo ẹni tí bá wá ń ba ẹni tó jọ̀gá rẹ̀ jẹ́ lẹ́nìí wọ́n bà wọ́n náà jẹ́ fẹ́ lómi. ọ̀rọ̀ láre ohun tí bàbá fi ránṣẹ́ sí Mustapha Sego rẹ̀ lórí bó ṣe máa ṣe administration níjọ́ tí nǹkan bá ti dá agópin níjọ́ náà làbùkù ẹ̀ ti bẹ̀rẹ̀ gbogbo ẹni tí ń pèsè ẹ lẹ́nìí níjọ́ wọn bá dọ́dọ̀ ẹbí ẹ̀ méjì tí wọ́n rí nǹkan tí wọ́n fẹ́ gbàgbà pé orúkọ sẹ́gbà tó lè tẹ ọmọ ádámọ̀ lọ. àsìkò celebration kọ́ lélẹ̀ àsìkò kọ́pọ̀lọ́ ọmọ ṣiṣẹ́ bó ni mo ṣe fẹ́ tó bó ni mo ṣe fẹ́ sọ union tí a yọ ìpayà kúrò lára union táyé ò ní máa bẹ̀rù union mọ́ bí ìgbà tí wọ́n ń bẹ̀rù àṣàrà ìlú nítòkàn nìyẹn ọ̀gá tó síwájú ti ṣiṣẹ́ lórí eléyìí bí wọ́n ṣe ń bẹ̀rù union láyé dọ́nkọ́ ni wọ́n ń bẹ̀rù ẹ̀ mọ́ sí ibi tó bá dé yẹn ìwọ náà continue kò sí union ní UK kò sí union ní US àwọn èèyàn ń wọ mọ́tò ẹ̀yin náà ẹ̀fọ́ làjú kún ẹ jẹ́ kó làjú tó ti wà ń bẹ̀ yẹn kó tún pọ̀ sí nítorí kí ó lè bá wà nínú tàn pé nígbà tiẹ̀ ìwọ náà ṣe tiẹ̀. ẹ̀yin èèyàn kí lè ròyìn lórí gbogbo àwọn advice tí bàbá ẹ̀ fi ránṣẹ́ sí MC Olúọmọ àti Mustapha Sego kí lè ròyìn nípa àwọn méjèèjì yìí pàápàá jùlọ Mustapha Sego àti MC Olúọmọ. Drop comment in. Remember to like, share and follow us. Thanks for watching.